Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ṣàlàáfíà ní àbá yín. Ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. Gbogbo lè ń kọ́ gist tèmi wọ́n ní ìyá wa Easter Ajayi wọ́n ní wọ́n sọ̀rọ̀ sí kábíyèsí wípé kí wọ́n lé gbogbo àwọn olórí jáde nínú pálàsì wọn wípé èèyàn kan nínú wọn ó máa ṣe jàǹbá fún àwọn tó kù. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀yin èèyàn ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sórí gist tèmi. Gbogbo lè ń kọ́ ṣé àlàáfíà ni ẹ wà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún àdúrótì channel mi. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Ilé àti ọ̀nà yín ò ní dàrú o ní agbára Ọlọ́run. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist àti politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè ilẹ̀ bàbá wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé, orúkọ mi ni Mashola, Yorùbá ni mo máa ń sọ lórí channel mi o. Ẹ̀yin èèyàn ilé tẹ́ bá ti subscribe, ẹ subscribe. Ṣé rí notification bell? Ó wà important o. Tẹ́ bá ti tẹ̀, ẹ máa rí gbogbo gist mi, a máa wá sí orí fóònù yín. Ẹ̀yin èèyàn ilé, ẹ ṣé, mo dúpẹ́. Màmá wa Easter Ajayi ló sọ̀rọ̀. Wọ́n ní ó ti tó gẹ́ fún kábíyèsí láti gbé ìgbésẹ̀ èyí tó lápẹẹrẹ kí àwọn olórí kí wọ́n fi inú pálàsì wọn sílẹ̀ nítorí pé àwọn rí ewu. Ẹ dẹ̀ mọ̀ pé Ifá gan ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ wípé ìkan nínú àwọn olórí yìí wípé ó máa gbàbọ̀dè láti ṣe jàǹbá fún àwọn olórí tó kù. Allegedly bá ṣe gbọ́ ni o. Ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín pé mi bá wọn gbé inú palace. Nǹkan tá a gbọ́ ni a mú wá fún yín. Ẹ̀yin èèyàn ilé, ìgbà tí Ifá sọ̀rọ̀, tí Ifá sọ gbogbo nǹkan tí ó rí, wọ́n ní pé kábíyèsí ń gbé ìgbésẹ̀ fún àwọn olórí láti gbé ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ dẹ̀ mọ̀ pé kábíyèsí ti sọ fún wọn pé kí wọ́n lọ ra lé tẹ́lẹ̀, pé kí wọ́n lọ ra lé, pé nítorí pé àwọn fẹ́ ìyàwó àwọn àti ọmọ àwọn kí wọ́n padà wá sí inú palace. Orí ọ̀rọ̀ yìí náà ni a wà. Orí ọ̀rọ̀ yìí náà ni kábíyèsí wà, tó jẹ́ pé méjì nínú wọn la gbọ́ pé ó ra lé, èyí tó jẹ́ Tóbi àti olórí Tèmítọ́pẹ́. Àwọn yòókù kọ̀ wọn ò ra lé. Kábíyèsí ní tí wọ́n bá ti ra lé, kí àwọn tí wọ́n bá ti ra lé kó lọ rent ilé síta, kán kúrò nínú palace àwọn. Wípé àwọn ò fẹ́, wọ́n ní àwọn ò fẹ́ ṣe ọdún 2024 láìsí ìyàwó àwọn àti ọmọ àwọn nínú palace yìí. Wípé so December tá a wà yìí ni kábíyèsí fún wọn pé kí wọ́n jáde nínú palace àwọn, kán lọ rent ilé. Wípé ẹni tí ò bá ti ra lé kó lọ rent ilé. Wọ́n ní nǹkan tó dẹ̀ jẹ́ pé immediate effect ni. Kò ń ṣe nǹkan tí pé ó máa pẹ́ rárá. Ẹ̀yin èèyàn lè kìí ṣe nǹkan kékeré. Màmá wa Easter Ajayi wọ́n advice kábíyèsí wípé irú ọ̀rọ̀ báyìí kábíyèsí ò gbọdọ̀ fi falẹ̀ rárá. Wípé wọ́n ní láti gbé ìgbésẹ̀ èyí tó lápẹẹrẹ lórí ẹ̀. Wípé nítorí pé àwọn olórí tí wọ́n ń deal pẹ̀lú yìí, àwọn olórí tó jẹ́ pé wọ́n ní agídí ni wọ́n. Wípé so wípé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ náà ló ní kíákíá, kí wọ́n jẹ́ kí wọ́n jáde nínú palace wọn. Ẹ̀yin èèyàn ilé, ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí ń try lórí ọ̀rọ̀ àwọn olórí. Everyday ni wọ́n máa ń sọ, ẹ lọ ra lé, ẹ lọ ra lé, ẹ lọ ra lé, ẹ lọ ra lé. Kò sígbà tí kábíyèsí ò kí ń sọ. Ṣùgbọ́n wọn ò fẹ́ ra lé. Wọ́n ní ṣe ni olórí Rónkẹ́ ń tiẹ̀ ló lọ mú ilé tó jẹ́ pé fẹ́ǹsì ló pín ilé àti palace. Wọ́n lòun fẹ́ rà. Wọ́n ní bí kábíyèsí ṣe sọ fún yín pé kò ṣe kúkú máa gbé inú palace kó má jáde, pé láyéláyé kò lè ra lé yìí. Bóyá wọ́n rò pé kábíyèsí ń ṣeré ni o, àmọ́. Ṣùgbọ́n wọ́n ní kábíyèsí sọ fún wọn pé ẹni tí ò bá ti lè lọ ra ilé kó lọ rent ilé with immediate effect. Kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ èrè rárá, with immediate effect wọ́n ní kán lọ rent ilé. So wọ́n ní Mariam náà ó ta kókò ra lé. Ashley náà ó ta kókò ra lé. So àwọn méjì péré tá a gbọ́ tán ra lé nìyẹn, olórí Tèmítọ́pẹ́ àti Tóbi.
wọ́n ní Dr. Elizabeth Queen Naomi ní kí wọ́n dúró sínú palace ipa wọn ò ní problem pẹ̀lú Dr. Elizabeth ní tiwọn. Ẹ̀yin lé gist tá a gbọ́ nìyẹn o. Ní agbára Ọlọ́run tá a bá tún gbọ́ any update a máa mú wá fún yín. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò. Òkè lọ́la yín a máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.